Mr. Ahmed ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ sà. Báwo ló ṣe rí lára yín? Báwo lẹ ṣe ń fi báyìí? Ó sì dàbí pé mò ń lálàá ni. Mo sì ń imagine ẹ̀ pé ṣó possible ṣá. Mo gbogbo evidence yìí 100%. Ohun tẹ́ gbọ́ yẹn sóhun ìyàwó yín ni. Gbogbo evidence ni 100% sure ni. Ohun ẹ̀ ni. Ẹ jọ̀ọ́, ṣẹlẹ̀ kan náà lẹ́jọ́ ń sùn. Bọ́ ẹ̀ sórí bẹ́ẹ̀dì kan náà o. Inú yàrá kan náà lájọ ń sùn orí bẹ́ẹ̀dì kan náà. Orí bẹ́ẹ̀dì kan náà. Kábíyèsí Olódùmarè. Ọkùnrin yóò ti kú ilẹ̀kùn ọ̀run ò sí fún ọ ní. A dúpẹ́ fọlọ́, mo tiẹ̀ dúpẹ́ fọlọ́ fún yẹn. Mo dúpẹ́ fọlọ́. Torí mi mọ ibi tí mo ti ràánú yẹn gbà. Àánú ńlá ni o. Mo dúpẹ́ fọlọ́, mo dẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ àfáà yìí. Mo dúpẹ́ gan, inú mi dùn gan. Ó ti pa mí sáyé tán. Á lè máa bá mi sọ. Even nǹkan alẹ́ ọjọ́ tẹ pè mí yẹn gan. Mo ṣẹ̀ délé ni kò pẹ́. Ìjọ́ yẹn dẹ̀ alẹ́jọ́ yẹn. Nǹkan tí mo rà wálé fún 20,000 plus food stuff nìyẹn. Nǹkan ó jẹ lásán nìyẹn. Ó ní iye tó ń gbà léde 4,000 naira ni máa fún léde. Mo bá yẹ pè mí lálẹ́ ọjọ́ yẹn gbà. Mo kọ̀ rí mẹ́sẹ̀jì yẹn mọ̀. Kí ló ṣẹlẹ̀? Èmi àti ọjà náà ṣé ó lọ gbẹ́jọ́ mi lọ fún àmì fún òun ní òun ti rógò òun ṣe kí nìkan tó ṣe é ó ní kí nìkan wáyé òun ti ta. Kí ló ṣẹlẹ̀? Ó yẹn ṣe lọ́jọ́ yẹn gan. Mo pé mo mọ̀ nǹkan tó ń wọ̀ rẹ̀ ǹjẹ́ lọ sùn tèmi. Ok. Èyí ló gbà lọ́wọ́ ọmọbìnrin yìí tó wá tú láṣìírí. Ìgbọ́dọ̀ ó lọ́wọ́ owó tí mo gbò 4,000 ibi tí mo fi sílẹ̀ ló wá dì sí bí ṣe ń sẹ́ndì ẹ̀ sí mi receipt BNB yìí bí ṣe ń sẹ́ndì receipt BNB yìí ti fi pamọ́ síbì kan pé torí pé ìní fi ṣe àjẹmọ́nù mi láéláé ó dé wọ̀ tẹ́ bá lè pe òun gangan kó sọ pé ló ń fún mi owó 100,000 yìí ọkọ̀ tí mo wọ̀ wá níjó ni mo repo sínú ọkọ̀ mi epo 50,000 ni mo rà òní yìí náà owó tí mo ti ná gan ó ti lé ní 40,000 ṣé owó yín lè ní wàá pẹ́tò rẹ̀ bá yọ ọmọ èèyàn jẹ́ sàárà tẹ̀mí gangan ń ṣe ní ojúmọ́ tẹ́ mo bá jí sí ayé mo fi ọlọ́run ọba búra ó lé 11,000 tí ń ná. Ajíbọ́lá Ajíbọ́lá èṣù ṣe kí ni yín ṣèṣù gbè mí ni àbẹ́ èṣù ṣe kí ni. èṣù kẹ́mi ni. Ajíbọ́lá èṣù kẹ́mi. èṣù kẹ́mi. Ǹjẹ́ ọmọbìnrin yẹn gbè yín láti ọjọ́ yẹn? Kò pè mí o, kò sí ń bí ẹlẹ́dàá rẹ bẹ́ẹ̀ ń bí o, kò pè mí o. Kò pè mí o. Kò pè mí o. Àwọn ìgbìyànjú nọ́mbà rẹ̀ wò. Àyè ṣèṣì tẹ nọ́mbà rẹ̀ wò. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà pè mí. Kí wọ́n sọ. Wọ́n bẹ̀ mí ni o. Wọ́n ní kí n bá wọn bí aláàjì kan dákun. Èmi sẹ̀ náà ṣe ń bẹ̀rù pé mi ni mo post ẹ̀ ni. Kí n dákun kí n delete rẹ̀. Kí n dákun kí n delete kí n yí pàǹ ti bá ọkọ sọ̀rọ̀ kọ́ ìtìgbọ́n ti parí ẹ̀ pé ọkọ sọ pé màmá àwọn gangan tí màmá ò bá ti rí kò sí wàhálà àmọ́ tí màmá bá ti rí ni wàhálà wà ní dèdè tán sọ fèmí mo sì lémi kọ́ ni mo post ẹ̀ kí wọ́n pe àgídìgbò pé kán delete ẹ̀ èmi kọ́. Wọ́n lọ́kọ́ sọ pé bí màmá àwọn ọ̀bá ti rí kò sí wàhálà kankan. Gẹ́gẹ́ bí n tí wọ́n sọ ẹ mọ̀ pé mi ò sí ń bẹ́ẹ̀ n tí ò bá sì n tí ó bá ìjẹ́ pé bóyá wọ́n ẹ mọ̀ pé ìlé púrúfù rẹ̀ n tán sọ ni mo sọ rìkọ́dù ẹ̀ dẹ̀ wà tí mo bá lọ lè wá dáadáa ó yẹ kí n lè rí kọ́ọ̀dù mo kàn ti gbà pọ̀ àwọn yẹ kí n lè rí torí ogun ọ̀tí ẹ̀ bá. Ajíbọ́lá èṣù kẹ́mi. Ajíbọ́lá èṣù kẹ́mi. owó bàbá Ògúnládé. Ajíbọ́lá èṣù kẹ́mi. owó bàbá Ògúnládé. Máa kó ẹrù ọkùnrin tó wà lọ́dọ̀ rẹ jáde kọ́mọ̀ bóyá òun ló ní. Ṣé ti gbàgbé rẹ̀ sílé mo ti mo ṣàkàrà ọmọ Nàìjíríà ni mo kó wá. Èṣù ọ̀bọ̀ kó wá. Èṣù gbé jáde o. Kí n mọ mo ní 1 by 1. Ẹ̀yin arákùnrin ẹ máa wò ó sẹ́yìn lẹ́ lásán. Sẹ́yìn lẹ́ ní ṣòkòtò ẹ̀sọ́ pé ikọ́. Èmi mo ní. Ẹ̀yin lẹ́ ní. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Ajíbọ́lá èṣù kẹ́mi. Ẹni nìyẹn tọ́jú yùn. Ẹni nìyẹn. Mú mi. Aṣọ rèé o. Ta ló lásán? Arákùnrin ṣé wọn ló lásán? Èmi mo nìyẹn náà. Ẹ̀yin lẹ́ni? Bẹ́ẹ̀ni. Ọ̀yá tún tọ́jú ẹ̀. Ajíbọ́lá èṣù kẹ́mi kí ló kù? Owó bàbá Ògúnládé bàtà ni o. Arákùnrin ṣé wọn ló ní bàtà yìí? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà lẹ́tún ní? Gbogbo ẹ̀ mo ní. Kábíyèsí Olódùmarè. Ọ̀yá Ajíbọ́lá èṣù kẹ́mi. Bàbá mi o. Ọ̀yá wá ṣàlàyé bó o ṣe pàdé ìyàwó arákùnrin.
ẹ ṣeun bàbá mi o. bó lẹ ṣe bẹ̀rẹ̀ kó tó wá di pé tó ṣẹlẹ̀ lórí ètò àgídìgbò ọwọ́ àṣẹlẹ̀ ṣàlàyé fọmọ Nàìjíríà. àkọ́kọ́ èmi ò mọ arábìnrin náà rí ìrírí láyé lóní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tá a bá ti yọ orí pé káyìíra wa ní orí fóònù kúrò mi ò rí rí. orí Facebook mi ló lọ ọlá pé Facebook mi Ajíbọ́lá Ajagun náà lórúkọ tí bẹ́ẹ̀ ń bíbẹ́ ibẹ̀ ló ti lọ lé ó dà ẹ lè chẹ́ẹ̀kì ẹ̀ báyìí kan mọ̀ wò ń bí gbogbo tá a fi kọ́kọ́ jọ sọ̀rọ̀ láyé ó kàn sálámọ̀ sí mi ló ṣe sálámọ̀ àlékún mo sì ní wà àlékún sálám ó sì ní kí bóun sẹ́ndì fóònù nọ́mbà mi pé ọ̀rọ̀ wà ó sì mo yìí sẹ́ndì fóònù nọ́mbà mi sí mo ní kí ló dé ó ní òun ò mọ̀ mí àmọ́ òun mọ bàbá tó bí mi lọ́mọ mo lọ bàbá tó bí mi lọ́mọ ó ní bẹ́ẹ̀ ni ó nígbà kan tó ń lọ sí ilé tó ń sọ pé ọjọ́ òun ọjọ́ òun ò yá dáadáa òun lọ lé wọ́n ní kó ń yọjú sí wọn kó ní ìṣe ni wọ́n òun débi bẹ̀ wọ́n ṣiṣẹ́ fóun òun dẹ̀ dẹ́kọ̀ òun tà dáadáa àmọ́ ti padà wó ṣọ́ọ̀bù òun àmọ́ òun fẹ́ bá mi sọ̀rọ̀ nípa ọkọ òun ibi àti bẹ̀rẹ̀ náà nìyẹn kó tó mọ explain pé ọkọ òun ń cheat òun ń fìyà jẹ òun ìgbà tán ta ṣọ́ọ̀bù òun gbowó ọjà òun kó fún un ó fi ní ṣọ́ọ̀bù títí ẹ̀ ó ní tí tóun bá ti ní ṣọ́ọ̀bù báyìí fẹsẹ̀ múlẹ̀ dáadáa òun á ya òun sí ẹ̀gbẹ́ kan fóun kò dẹ̀ padà ṣe mọ́ kí wá ló wá fẹ́ mọ̀ ń gbọ́ kí ló wá fẹ́ ó sọ pé ní òun fẹ́ kí ìyá jẹ òun náà padà kí àjẹta ni kó ìyá jẹ ọkọ òun padà òun fẹ́ fi ayé hàn torí kò tọ́jú òun àwọn obìnrin ní máa ń sẹ́ndì owó sí kì í fún ní owó alájì ṣé mọ̀ pé ìkankan bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́ kí approve lálẹ́ mọ́ ìbínú bàbá wọ́n mọ àwọn bàbá mi ní máa sọ fún mi bẹ́ẹ̀ pé èpè yìí sì ní mú ogun ní máa ń sì níjà. ogun èsì ní mú èpè ní èpè ní sì níjà. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ arábìnrin tí mo wá sọ ń bí lálẹ́ yìí èmi Abdulsalami Ajagun Ajíbọ́lá Ajagun tí mo bá fi kún bá purọ́ mọ́ kí ó sálẹ̀ bàbá mi bá mi jà ọ̀yún padà sọ́fà lálẹ́ kí n mọ̀ di ọ̀fà kí parẹ́ sọ náà àmọ́ tí ìbá pa mo fi èsù kẹ́mi mo tún fi kún ògún gbè mí mo tún fi kún mo fi búra níwájú Ọlọ́run àti Elédùmarè tí mo bá pa irọ́ kankan mọ́ ní àyè tá a wà yìí kí wọ́n bá mi jà kí Elédùmarè bínú sí mi kó ká ẹni gbígbàdúrà kò níwájú mi àmọ́ tí ìbá fi kún gbogbo ẹni tí ń fi ẹnu sọ̀sọ́ kù sọ nítorí wípé mo wá sọ ọ̀rọ̀ ẹ̀ nítorí kí ẹ̀mí arákùnrin yìí mọ̀ bá a bọ́ mi ò mọ̀ rí náà mi ò mọ̀ rí àmọ́ mo wò ó pé abiyamọ ó kọjá pé ìgbà tó gbéṣẹ́ fún tán ìlọ́lọ́ fún mi kò fún mi $100,000 náà àmẹ́yẹ lè torí nǹkan tí ò tún $100,000 ìtọ́jú $100,000 lọ tó a bá fẹ́ fọ́ ọ̀rọ̀ yẹn èyí ó fọ̀ yín rírí o àmọ́ promise pé tẹ́ bá ṣe kinní fún mi tán tó sì jẹ́ yínyìn la ní awo kò sí tẹ́fẹ́tì ní ṣe fún yín tóbi ní bá ti ń sọ báńkì nìkan ti mì. bàbá àní mo ní èṣù mo sì ní ògùn tó kọ̀ǹfàmù téèyàn lè fi báyàn jà àmọ́ ìní fi jà lórí ibi mo ti fi bẹ́ẹ̀ ẹni tó kọjá àyè rẹ̀ jà rí. ọtí pọ̀lọ́wọ́. ẹ má bínú ìgbà táwọn bàbá bọ́ọ̀rọ̀ ṣe jẹnu. ọwọ́ lòun kàn fẹ́ kó o. kí n bó òun dábìrà fọkùn kí ló wá fẹ́ ibi tá a ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ ni pé ní stroke stroke láti kọ́kọ́ gbé ọ̀rọ̀ ó ní kó ní stroke. wọ́kùnrin stroke. mo fi ọjọ́ tí ìyá mi dẹ ẹ̀jẹ̀ lé mi lórí búra mo wá sọ pé kò nídìí kó ní stroke alẹ́bọ̀ ṣe kó mọ́ wò tá mọ́ tí ó jẹ́ pé ìwọ nìkan ni yóò fẹ́ràn rẹ dáadáa tí ó mọ tọ́jú rẹ tí ó mọ tọ́jú ọmọ rẹ mo búra lórúkọ Ọlọ́run ọba ó lóun ò fẹ́ yẹn mo fi Ọlọ́run búra ó lóun ò fẹ́ yín kí ló wá fẹ́ ó ní yín gangan àmọ́ wọn ò gbọ́dọ̀ mọ̀ pé òun lòun ń ṣe gbà tá n bá bọ̀ ó ní stroke yẹn pé kò pé mo ní stroke ó lára rẹ tó lè yá pé kó ní accident kan gé ẹsẹ̀ rẹ̀ méjèèjì mo dẹ̀ ní proof ẹ̀mí tá a ti jọ sọ́nbi bí yìí oyin delete ẹ̀dùn ní mo ní ronú sí dáadáa o ó lè já sí kú o tabaníkó lancet kẹsẹ̀ rẹ̀ kàn gé
ásídẹ̀ǹtì lè padà já sí kú o kí n ṣe fi dẹ́rù bá pé tó bá kú ńkọ́ ó ní tó bá fẹ́ kú kó mọ̀ lọ. ó dẹ ẹ̀dẹ̀ rìkọ́dù ẹ̀. mo rìkọ́dù ẹ̀ mo lè play rẹ̀ bíbí nísìn. irọ́ ni bàbá wà ń bẹ̀ play rẹ̀ bàbá wà ń bẹ̀ yẹ̀wò. ẹ yẹ wá ajá àdé. obìnrin wò sí bí ẹ fẹ́ máa fi kún. ẹ bẹ́ẹ̀ rí nǹkan alájì. ọyẹ gbé jáde. ọkùnrin èṣù kẹ́mi yìí ó lóun fẹ́ play nǹkan ọ̀rọ̀ táwọn jọ sọ. ẹ jẹ́ àwò bóyá yóò replay ìmọ̀ rẹ́sù kẹ́mi mọ̀ bóyá yóò replay àbí ò ní replay ẹ jẹ́ àwò. Ògúngbèmí. ok. Ògúngbèmí èṣù kẹ́mi. mi fẹ́ kó wà lójú kan mi fẹ́ kó rí ẹsẹ̀ mi fẹ́ kó rìn mi fẹ́ kó fi ẹsẹ̀ mi fẹ́ kó fi rìn mi fẹ́ kó wá. ẹ dá kí ni padà sẹ́yìn ẹ jẹ́ kí n wo ọkùnrin tí wọ́n fẹ́ bó lẹ ṣe ń ṣe báyìí ẹ̀yin ọmọ yìí. mi fẹ́ kó wà lójú kan mi fẹ́ kó rí ẹsẹ̀ mi fẹ́ kó rìn mi fẹ́ kó fi ẹsẹ̀ mi fẹ́ kó fi rìn mi fẹ́ kó wá ní one state tẹ́nì kọ̀ọ̀kan tí wọ́n rí fúnra tó dẹ̀ jẹ́ pé sí i ó máa damage débi pé kò ní rí fi rìn mọ́. tó ti tán. ìtàn fẹ́ mú wá bí àpẹẹrẹ ni. Ògúngbèmí. bàbá mi o. èṣù kẹ́mi. bàbá mi o. ó lóun fẹ́ kọ́ wà lójú kan. bí ó ṣe wí náà nu. ó lóun fẹ́ kó damage débi pé ẹsẹ̀ yẹn kò ní fi rìn mọ́. mo fẹ́ yẹ kẹ́ bi ọkọ ẹ̀ pé sí ohun ẹ̀ náà ni àbí ohun kan mi. mo gbọ́ èṣù ni wọ́n ní wo èṣù ni tiẹ̀ dédé mi náà ṣe tèmi. ó ní ohun ọ̀fẹ́ kí wọ́n fura sóhun rárá. bẹ́ẹ̀ ni ó fẹ́ràn ara ẹ̀ náà wí níjọ́ tó pè sórí tó fẹ́ bólúgbò sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ìgbà ọjọ́ ẹ̀rọ sọ pé kó kú. bẹ́ẹ̀ni kẹ́nìkan kan máa bọ̀ ń jà sí ṣọ́ọ̀bù ẹ̀. bẹ́ẹ̀ni pé kí wọ́n sì máa. wọ́n mọ̀ pé òun ló ń ṣe iṣẹ́ náà. fura sóhun rárá pọ́dọ̀ òun ni. bẹ́ẹ̀ni nítorí sọ lọ́jọ́ ẹnu. bẹ́ẹ̀ni níjọ́ tó ń pe. olúgbòǹdìdé olúgbòǹ rẹ wo ni. sọ pé olúgbòǹ wá sí. olúgbòǹ mọ̀mọ́ máa ń dìde àmọ́ pé tán ni. wọ́n pè tán bí o délé o tó pé o. olúgbòǹdìdé ọjọ́ tó lúwẹ́ bá bímọ ti ọjọ́ náà ní kí ló porúkọ ọkọ ẹ̀ lọ́jọ́ yẹn náà. Ahmed. Mr. Ahmed ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. ó ga o. lágbára. ó lágbára o. báwo ló ṣe rí lára yín báwo lẹ ṣe ń fi báyìí. tí n bá sọ tí mo ṣe ń fi ó sì dàbí pé mò ń lálà ni mo ṣì ń imagine it now pé pé ṣó possible ṣá gbogbo evidence yìí 100% kò sí àyè. ohun tẹ́ gbọ́ yẹn pé òun ìyàwó yín ni. gbogbo ẹ̀ evidence ni 100% sure ni ohun ẹ̀ ni. ẹ jọ ṣẹlẹ̀ kan náà lẹ́jọ́ ń sùn. bẹ́ẹ̀ni. bọ́yẹ̀ sórí bẹ́ẹ̀dì kan náà o. inú yàrá kan náà lájọ ń sùn orí bẹ́ẹ̀dì kan náà. ó ní bẹ́ẹ̀dì kan náà. kábíyèsí olódùmarè ọkùnrin yìí ó ti kú ilẹ̀kùn ọ̀run ò sí fún ọ ní. adúpẹ́ fọlọ́ mo tiẹ̀ dúpẹ́ fọlọ́ fún yẹn dúpẹ́ fọlọ́ torí mi mọ ibi tí mo ti rí àánú yẹn gbà. àánú ńlá ni o. mo dúpẹ́ fọlọ́ mo dẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ àfààyè mo dúpẹ́ gan inú mi dùn gan. jọ torí Ọlọ́run mo ń gbẹ. ó ti pa mí sáyé tán èmi ò mọ anything á lè máa bá mi sọ even nǹkan alẹ́ ọjọ́ tẹ pè mí yẹn gan mo ṣe délé ni kò pẹ́ mo kọ rí mẹ́sẹ̀gì yẹn ìjọ yẹn dẹ̀ alẹ́jọ́ yẹn nǹkan tí mo rà wálé fún 20,000 plus food stuff nìyẹn nǹkan ó jẹ lásán nìyẹn ó ní iye tó ń gbà léde 4,000 naira ni máa ń fún léde àwọn aláwàsí náà tó wà mí so báyé pè mí lálẹ́ ọjọ́ yẹn mo kọ̀ rí mẹ́sẹ̀gì yẹn mọ̀ kí ló ṣẹlẹ̀ èmi àti ọjà náà ṣé ó lọ gbẹ́jọ́ mi lọ fún Hamzat mo ní ibi nǹkan tó bá tiẹ̀ fẹ́ gbẹ́jọ́ mi wàá ṣẹ̀ṣì pè mí àbí kó sọ fáwọn fámìlì mi àbí èèyàn tẹ́jọ́ sọ bí a ọ̀rẹ́ ẹ̀ kan ṣáà wà so bóyá igi ni ó kàn ṣọ́ọ̀kì mi bóyá ńlá kàn ní òun ti rógò òun ṣe kí ni nǹkan tó ṣe é ó ní
kíní kan wáyé òun ti ta kí ló ṣẹlẹ̀ kò wọ́wọ́ sọ lálẹ́ ọjọ́ yẹn èmi ṣàwọn gbé wọn ó dẹ̀ ṣe àbúrò ẹ̀ ṣe ń dún mi àbúrò ẹ̀ kan wà lọ́dọ̀ mi tí ìyẹn ṣe ọjọ́ wa ní bí àbúrò ẹ̀ ti máa wọ bí 5 years tàṣídọ́ ń gbé ó yà ní kí ẹ ṣe make indomie yẹn ṣáà make indomie wá ní ṣe màdé mo ní mo jẹ́ pé kó máa wọ̀ èmi kàn bọ́ síta mo lọ ra coke because bóyá ń ṣe lọ́jọ́ yẹn gan mo pé mo mọ̀ nǹkan tó ń wọ̀ rẹ̀ ǹjẹ́ lọ sùn tèmi so the next mo kọ ọjọ́ kejì bíi 5 o'clock èyí tí ìyẹn bó ló ń lọ worst part ìbejì wà lọ́wọ́ ẹ̀ ọkùnrin méjì 7 months. tó bí fún ẹ. ọlọ 7 months wà ọkùnrin méjì wà lọ́wọ́ ẹ̀ so bóyá kó àwọn ọmọ yẹn mọ́nà bó ló ń lọ ó ní òun lọ sọ́dọ̀ àǹtí ẹ̀ pé kankan ní òkè but jẹ́ kí 6 o'clock ló lọ 6:30 ó wá ní time máa lọ kíní kankan mọ́ ni but tó bá fẹ́ lọ má tẹ̀ lọ́wọ́ one chance kó má tẹ̀ lọ òwò àkẹ́fùṣà ó dẹ̀ gbá àwọn méjèèjì so first born mi yẹn náà ó mú yẹn dání ó tẹ̀ ẹ́ kọ́ sọ pé ṣé màá mú lọ ṣọ́ọ̀bù mọ́nà ṣé mo mú lọ ṣọ́ọ̀bù ní àtijọ́ ìpè tí bá máa mú lọ ṣọ́ọ̀bù máa ti jẹ́ kó mọ̀ pé màá mú un lọ ṣọ́ọ̀bù lọ́jọ́ yẹn pé but mo lè mú lọ ṣọ́ọ̀bù ó kẹ́ ní òkè àwọn ò ní pẹ́ ó dẹ̀ ní kí n drop kí pé tí kó màmá lọ so bó ṣe lọ nìyẹn èmi dẹ̀ tún sùn padà so wàá tí mo kàn